gbogbo tí alágbára omi ń ṣe yìí kó gangan bọ́ọ̀ta ni ẹ ń bá pe ànábì ní jálábì wallahi olórí bẹ́ẹ̀dá kẹfìrí ni. káì ẹni sùúrù o ọkùnrin yìí sọ pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam oníjàlábì ni lọ́dọ̀ tí yẹn tó bá ṣe pa ànábì Muhammad oníjàlábì ni irú ẹni wo ni. wallahi kẹfìrí ni torí pé n tó pa ànábì ni pé ológun lànàbì. káì ó ṣe pa ànábì náà òun náà ṣe ríre. ẹnì kan ò ní jó jálábì náà fásitì ní ṣàlàyé látàárọ̀. ẹni sùúrù ọmọ ẹ̀yìn náà òun àtọmọ ẹ̀yìn náà ọmọ ẹ̀ tó pe rẹ̀ ní oníkùránì àwọn méjèèjì yìí bàbá àáfàá sọ bẹ́ẹ̀ pé oníjàlábì lànàbì ọmọ kéwú ẹ̀yìn náà tún wá sọ pé oníjàlábì lànàbì lọ́dọ̀ tí ẹ̀yin àáfàá. oníjàlábì ni kí ni o ànábì ṣe jàlábì sallallahu. wọ́n ní ànábì sọ̀lọ̀sọ́lá àtìlá ànábì sọ̀lọ̀sọ́lá. ọlọ́bìnrin kan wá bá ànábì Muhammad. máa ha sọ bí ìlà hábìhí lámà. pẹ̀lú ọmọ rẹ̀ kékeré tí ń kẹta ìró. ọ̀ ń gbọ́ fàkọ́lá nàbí sọ̀lọ̀sọ́lá. ànábì wa sọ báyìí pé. irú jàdú wàlá. ìwọ ọ̀gá ọlọ́run ti ń bẹ lára ọmọ kékeré yìí jáde. ana rasulullah. èmi lòdìsí ọlọ́run ti ń pàṣẹ fún ọ pé ọ jáde máa jáde. kọ́lá fọ́bàrà. ní n ti ń bẹ lára ọmọkọ́mọ nì ló bá jáde ló bá rí wòsàn. ló bá rí wòsàn. ó rí wòsàn ó rí sílẹ̀. ẹ yóò bá nàbí Muhammad. sallallahu kọ́lá fahadati ilayhi kabashayni. àwọn afọ ànábì. àwọn afọkàrẹ́lá Muhammad ní àpò méjì. wàṣẹ hamil akọ̀tì àti wàrà. àti wàrà. wàṣẹ hamil sàmùnì àti òróró. àti òróró tí èdè. wọ́n fún ànábì wa. wọ́n fún kárẹ́lá Muhammad ó tẹ̀ sàṣẹ́ ló ṣe. fakọ́lá rasulẹ̀ sẹlẹsẹlẹ. ànábì wa sọ báyìí pé. ó ṣe alahakọ̀tì. ó ní ká. wàrà wàsàmùnì. ká òróró. wà ó ṣe àhádà kábàṣẹ́yìnì. gbàkan nínú àgbo méjì tó fún mi. wàrádà alẹ́ àlẹ́ àhárẹ̀. ànábì wa dá odó dá padà. ó dá ẹyọ kan padà níbẹ̀. nínú àgbo méjì. nínú àgbo méjì ní ó dá ẹyọ kan padà. ó dá kan padà. ó dá kan padà. ẹyọ bá ànábì. ẹ dákun kí lè ànábì ṣe o. kí ló ṣe. jálàbí. ó ṣe jálàbí ni. ó ṣe jálàbí ni. wọ́n bá fún àfún jálàbí ẹ̀yìn àfún jálàbí ànábì náà ṣe jálàbí. ànábì ṣe jálàbí. ṣe jálàbí òyì ọ ni. lákàyè ni ò lè gbé wọn là ànábì ṣe jálàbí yẹn lẹ́wọ́ sọ di ṣé ànábì ó ṣe wòsàn fún yàn in tó bá mú ànábì tó ṣe wòsàn fún yàn ànábì ṣe jálàbí nìyẹn in tó bá mú. lọ́dọ̀ tí ẹ̀yin àáfàá wa yìí ṣe gbà pé oníjàlábì lànàbì àbírú ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé. ìṣẹ̀lẹ̀ islam ẹni tó bá kàn dáhùn pé oníjàlábì lánàbì lè kírun lẹ́yìn rẹ̀ má fi ràn ẹ̀ wéṣì torí pé kèfèrí irun gàgà ó pàànà bí wàá kèfèrí mú. káì àwọn èèyàn yìí ti di kèfèrí lẹ́ ń sọ yìí àwọn méjì. ó pàànà bí babaláwo tọ́lọ̀ sọ fún ànàbí pé làyín aṣèrọ́kítà làyà bàtọ́ nà ọmọlúkà wàlátàkù náà mínà lọ́kọ̀ sí i. tọ́lọ̀ ọ̀bá yẹn fẹ́ bọ́ sí i. abáṣọlá ẹ̀mọ́ náà èmi náà ti mọ kéwú bọ̀ ṣéèkù wa. tá a bá ti pè ẹ̀rọ jálàbí ilẹ̀ Yorùbá tó túmọ̀ sí lọ́dọ̀ wa làwọn máa pè é sí ẹlẹ́ẹ̀kọ́ tá a mọ̀ ìgboro àlàbíbù lágbàdì tí a ń polówó oògùn òní ọjẹ́ bá ọlọ́mọ sí wa ló ń jálàbí láhàúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. ẹ ṣé púpọ̀ ṣéèkù wa lọ́wọ́ bá pọ̀ ilé o ẹ ṣé púpọ̀ sàlámù alaykum warahmatullahi wabarakatuh. tó kó tó di pé bàbá wa Alhaji Sàrò ó máa sọ̀rọ̀ ṣéèkù wa Sulaiman lọ́dọ̀ títí náà ẹni tó bá sọ pé ànábì Muhammad ní jálàbí ni irú ẹni wo lọ́dọ̀ yín in one word mùsùlùmí ni àbí kèfèrí. no kò sí tá a fẹ́ pè ní pé ẹni tó ti rẹ́dì láti wá àga tó fẹ́ fi jókòó nù náà. yé so ẹni tí ò ní látùbọ̀ tán ni olórí ibùdẹ̀ ni lánàbí ni ẹni tó bá ti parọ́ ní tí mi ṣe mọ́ mi àbúsọ tí mi bá sọ. wọ́n kà sábà aláya mọ́tà níjà ni. tó fẹ́ jókòó sínú náà fálẹ̀ tàbá. sallallahu alaihi wasallam. káàdà gómìnà náà kó bí bóyá bàtà ní bóyá ṣiṣẹ́ àní o bóyá ṣe abákan yìí lọ tí ó mọ yí bọ̀ ni ọlọ́mọdé ayé nu náà bẹ́ẹ̀ mi ṣe ń yí bóyá bí ó ṣe máa yí nu so irú ẹni bẹ́ẹ̀ bá pa ànábì ló ń jálàbí ẹni òfò ni ìfèrí sì ní pàápàá torí lànàbí náà ń ṣe gbogbo àwọn ọ̀ràn tí akàálẹ̀ tí wọ́n ń ṣe níṣẹ́ yìí tó mo ní the pen torí Ọlọ́run tó Alhaji Sàrò bisimilahi salamu aleykum o mo fẹ́ kọ ok mo ti rí pen kọ wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. àwọn dáadáa. Alhaji Sàrò. ọlọ́run yóò bá wa lékun yín mọ́ ní àmín. kọ́ nípa burú ṣe yín ọlá àjọkọ̀ tọ́lọ́wọ́ bá
àmín. ọlọ́àjọ kan tọ́lọ́ bá ẹ ló. à ń gbọ́ yín dáadáa Alhaji Saro. ẹ bá ti ṣe wà àbúrò rí náà ọlọ́wọ́ bọ́ wa lékún yín mọ́ni wọn ọlọ́àjọ kan tọ́lọ́ bá. èyí tí mo kọ́ fẹ́ sọ ni pé ṣe rí ọ̀rọ̀ lórí àwọn oníjàlàbí ọlọ́run ọba kó ṣe dáadáa fún gbogbo wa ọlọ́run ló yín sábà bí fún wa. ẹ má bínú láti Amẹ́ríkà ẹjọ́ nítorí ọlọ́run ẹ ó dùn ẹjọ́. ọlọ́run kí gbogbo àwọn ọmọ àgbọ̀ ọlọ́run ló yín sábà bí fún wa láti ṣe ojú àwọn èèyàn pẹ̀lú aburú tán ṣe kì í ṣe aburú kékeré náà ṣe kì í ṣe aburú kékeré náà ṣe tí inú àwọn àáfàá kan ló sọ ó ní tí Nàìjíríà yìí bá fẹ́ dáa ó kà àwọn márùn kan ó ní àwọn náà kọ́kọ́ da tí Nàìjíríà yóò fi dáa àwọn àfáà ní nàbà wà tẹ ènìyàn kọ́kọ́ ká. wà láìtàláì àwọn aṣọ̀dì rẹ̀ tàbí sọ̀dì rẹ̀ ìdí rẹ̀ ni pé tí olóṣèlú bá jí owó ọ̀dọ̀ àfáà ni ó sá lọ pé ẹgbà mi. àfáà ló máa bẹ lọ́hùn fún. tí wọ́n bá jí ọmọ gbé wọ́n lọ wọ́n ṣe kíní kan wà láìtàláì súnmi lálàfà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àwọn náà ń lọ́wọ́ ń bẹ̀. pé à ń jẹ́ ọmọ gbé sìn à ń lọ apé èèyàn à ń lo eré èèyàn wà láì àwọn àfọ̀jálàbí wà láì àwọn náà pàdé ìtìlẹ̀. bẹ́ẹ̀ni sáwọn náà kọ́ rè ní bàbá wa ṣe báwọn náà ń gé orí èèyàn yìí. kò sí wọn bẹ́ẹ̀ rárá ni tó dájú ni ebi wọn mú wọn ọ̀dà nígbà tó ká wọn láńlọrin ìgbà tó ká wọn lá nílọrin wọn wá ṣòfin pé ẹni tó bá ti jí apá gbígbà bérí wọn mọ fún wọn ní ìsínà tó yára rárá pé wọn ẹ̀wọ̀n ọdún mẹ́fà kọ́ná kà fún wọn ni wọn mọ gbé wọn lọ́mọ dàda pé kò sí pé tó bá ti já pé yẹn gbé wà bó jórí yẹn gbé wọn wá ṣòfin rẹ̀ gbàtí Bukola wà bàtà yẹ Bukola ló ṣòfin yẹn gbà yẹn kẹ́ fi mọ̀ bó ṣe tọ́ọ̀fù tó lọ nígbà yẹn. so àwọn náà mọ̀ pé aburú làwọn ṣe. ọdún mẹ́rin. لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله بسم الله بسم الله أعوذ بعزة الله